ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Iná ni o, ṣọ́ọ̀bù iná ni o. Sọ̀rọ̀! Ọ̀sán pé ṣọ́ọ̀bù màdámù ti jóná! Àníkú ṣọ́ọ̀bù màdámù ti jóná! Ṣọ́ọ̀bù màdámù jóná. Níbo náà lọ? Lọ́pọ̀ mi! 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 Iye tẹ̀ ṣe mọ̀ pé aago méje ni máa ṣí ṣọ́ọ̀bù. Bí mo ṣe dé ṣọ́ọ̀bù láàárọ̀ yìí, ṣàdédé ni mo gbọ́ ariwo ńlá látẹ̀yìn ṣọ́ọ̀bù. Nígbà tí bá sáré débẹ̀, èéfín náà ni mo rí. Ọlọ́run wá Ọlọ́run ṣé mo jẹ́ ní gbogbo orúkọ báyìí ní ìṣẹ̀lẹ̀ síbí ni. Kí ló fà náà? Kí ló fà náà ní ṣọ́ọ̀bù? Kí ló fà náà? Nígbà tí gbogbo wa máa sáré débẹ̀, ọ̀sìn gáàsì tó wà lẹ́yìn ṣọ́ọ̀bù tó wá ṣọ́ bẹ́ẹ̀ ni. Mo dárò tèmi bàbá mi o. Àtìlẹ́yìn! Ẹgbẹ́ tó tọ́ ni. Ó tọ́ ni. Ó ti lọ sí ọ̀sán ní ṣọ́ọ̀bù ti jóná. Ṣọ́ọ̀bù ti. Ẹjọ́ ẹ bá mi bẹ́ẹ̀ tó bá dá. Ọ̀rọ̀ mi ti sú mi. Ṣé ó dà pé Ọlọ́run ti gbàgbé mi? Ọlọ́run ti wá fi mí lẹ̀ fọ́tayọ̀ ni. Ọlọ́run ò gbàgbé ẹ̀. Ọlọ́run ò fi ẹ́ lẹ̀ fọ́tayọ̀. Nígbà mi tọ́lọ́run bá lóore ńlá lọ́jọ́ iwájú tó fẹ́ ṣe fẹ́ dà. Á jẹ́ kí nǹkan búburú kékeré ṣẹlẹ̀ sí kọjọ́ oore yẹn lè pé káwọn abínú ẹnu má lè gbà kíákíá. Bóyá rú ẹ̀rọ Ọlọ́run fi ẹ́ ṣe. Àmọ́ tí n bá ní tó tún ṣẹlẹ̀ sí ẹ ó yé mi. Irọ́ ni mo tún pa. Ọ̀rẹ́ mi, imagine mo lose iṣẹ́ mi. Àti bọ́ ẹbí gan wàhálà. Ibi ta tó tún ti ń wọlé díẹ̀díẹ̀ nsìn. Iná tún ti gbà yẹn lọ́wọ́ wa. Ọ̀rẹ́ mi, I'm finished, ó tiẹ̀ ti tán fún mi, kò sí ìrètí mọ́. Kí ló ṣe tó ń sọ̀rọ̀ báyìí? Má sọ bẹ́ẹ̀ mọ́, ìrètí wà fún ẹ. Àpèmọ́ra báyìí láàpẹ tèmi dire. Ní tí wọ́n bá ń fẹ́ fọ́lọ́run ló máa fẹnu ara ẹ̀ pé máa sọ fún Ọlọ́run pé èrè ayọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni. Nǹkan ẹ̀ ò tán, nǹkan ò bàjẹ́ tí ó yẹ ń sìn. Then àwọ̀ ọ̀rẹ́ ẹ̀ náà àní fi ẹ lẹ̀ wọ́n náà ò jẹ́ bẹ́ẹ̀. I'm going to see to it. N tí bá lè ṣe, màá lọ bá àwọn friends, màá gádà owó díẹ̀ tó lè fi bẹ̀rẹ̀ business, right? Then after that, wọ́n náà àwọn nǹkan tó bá ṣe. And lest I forget, mo fẹ́ travel us abroad. Ó fẹ́ fi mí lẹ̀ ni? No. Kò fẹ́ lọ ṣe business pẹ̀lú àwọn way to Jeff nǹkan. But I'll be back very soon. Smile now, everything will be okay. Enjoy kọ́kọ́, ayé máa ṣe o, ẹ̀dá ẹ̀ máa lọ́wọ́, ẹ jẹ́ kí kọ́kọ́ dàgbà, kó tọ́jú ọbí ẹ má máa bọ̀ wálé yìí o, bó pẹ́ bóyá o. Kí ló ṣọmọ ẹnu? Inú ẹ̀ ló ń dùn. Inú ẹ̀ dùn. Ṣé òye pé ibà ń da ọmọ ẹ láàmú? Wọn kò sí nǹkan tó ṣe jàre. Kò sí nǹkan tó ṣe ló ń pariwo tó bẹ̀ sí ní pariwo tó ń disturb lé.
wo ó kàn wá attention ìwọ náà mọ̀ ọ̀rọ̀ ọmọdé jàre fi mí lẹ̀ nǹkan tó bá mi ojú gbogbo ọ̀rọ̀ ọmọdé lọ. attention. ó gbé ibi tó sọ́dẹ̀ àti ibi tó sọ́dẹ̀ kì í ṣe pé kò yé mi. ọ̀rẹ́ mi gbogbo ẹ̀ ti sú mi. màá bọ́yàwó màá bọ́mọ. wà ní tiẹ̀ wá mú mi rántí àwọn ìyàwó àtọmọ ẹ̀ ń kọ́. ọ̀rẹ́ mi ṣé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ ó tiẹ̀ ti súyàwó. súyàwó ẹ̀ àwọn ọmọ ẹ̀ ń kọ́. àwọn ọmọ mi wà ṣùgbọ́n sórí lọ́lá ó ń ṣe àwọn nǹkan tó máa ń àwọn nǹkan tó jẹ́ ìyàlẹ́nu fún mi lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀ bíi pé kó máa dá sọ̀rọ̀ kó máa dá ṣeré. dá sọ̀rọ̀ bíi ti máa wò. ọ̀rẹ́ mi wo jẹ́ ká gbọ́rọ̀ mọ̀lẹ́bí sọ sẹ́yìn náà sórí bóyá máa dá fún mi torí ẹ̀ mo ṣe wá bẹ́ẹ̀ lé mi. òótọ́ mà ní ikú gbàgbé ẹ̀ àrùn gbàgbé ẹ̀ lórí ọ̀rọ̀ olówó dé gẹ́gẹ́ bí mo ṣe sọ ń jọ yẹn pé máa bẹ ẹ rally round if I can get some little money for you to start up little business. now mo gather bí 500,000 naira ṣùgbọ́n very little tí Ọlọ́run bá tún fún mi lókun àtagbára màá tún bẹ́ẹ̀ wá sí. 500,000 èmi nìkan. 500. kó dé máa ro omi náà dẹ̀ ti ń ro nǹkan kan pé at least irú ọkọ̀ méjì tí mo ní tẹ́lẹ̀ yẹn màá kàn tà kan nú ẹ̀ ní èyí tó ti gbó yẹn owó tí máa rí bẹ̀ máa kó mọ́ owó tíbi tó fẹ́ fún mi sí máa fi bẹ̀rẹ̀ business. kélu ọkọ̀ tówó bá bẹ̀rẹ̀ sí ní wọlé ń sìn tó fẹ́ jì kẹta tí business yẹn lọ wàá ra mọ́tò míì that's a good business sense for you. It's all right. Kò sí problem. Ọ̀rẹ́ mi dá nǹkan àyà. Owó tí mo wá ní mo fẹ́ fún ẹ ṣé kí n fún ẹ check kó lọ gba nǹkan ẹ ní àbí ká jọ lọ. ọ̀rẹ́ mi tó bá ti yàgò tó ń pẹ́ mọ̀ jẹ́ àjọ máa lọ. Ó yá. Kí ló ṣẹlẹ̀? Calm down. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi kò tí pé wákàtí kan sí? Ẹ ní sùúrù. Màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. Màá bẹ́ẹ̀ ṣáà ní sùúrù. Kí ló ṣẹlẹ̀? Wàhálà wà o. Ọmọ mi ni Lọ́lá ni ìgbà míì. Lọ́lá ń gbọ́. Mọ́mí, àwọn bébí lókè. Bébí ta mi ò rí nǹkan kan. Lọ́lá bó ló ká wọ ẹ wò. Bébí ló fọ́. Ṣé nǹkan tó tó báyìí wà ló ń dé mọ́ra? Wàhálà wà rẹpẹtẹ o. Wàhálà wà olóòtú ọ̀rọ̀ tí mo sọ fún ẹ̀jọ̀ sí pọ̀ mọ́ ẹ̀ máa hack strange olóòtú ń ṣe lẹ́nu yìí. O ò ní gbọ́ ọ̀rọ̀ ẹ̀ dàbí olókùnrin tó lóun ò fẹ́ jírí èèyàn ojú ibi tó ń lọ ló ń kàn. ọ̀rẹ́ mi jọ ṣàánú mi kí ló máa ṣe fún mi bá ìgbà míì. Kí la máa ṣe? Wàhálà wà o, wàhálà wà rẹkẹrẹkẹ. Ó ti lọ sókè. Ó lọ sókè. Láìdé. Lọ́ládé. Ṣé bí o ti fẹ́ sèkì? Kí ló ṣẹlẹ̀? Bó ṣe lọ kò pẹ́ tó lọ ló kàn fòdìdé tó bẹ̀rẹ̀ sí ní ṣeré àǹtí. Ó lo nǹkan kan fún. Mo fún lẹ́nu sùn.